dànù mo ti kú lẹ́lẹ́ fún ẹ̀rí o ará àdúgbò ẹgbẹ́ mi o ará àdúgbò wo lẹ wà ará àdúgbò yà ẹ tẹ́ni ọmọ burúkú tẹ́ni ẹ dákun ẹ má bínú ẹ má bínú yà ẹ tẹ́ni ọmọ burúkú tẹ́ni. ẹ dákun ẹ má bínú ẹ má bínú ẹ má bínú lórí ọlọ ṣége gègé ọdún bàjẹ́ títí fíìmù ni mo jèrè ọ̀rọ̀ gbé. Ará àdúgbò ìbòlẹ́bọ̀ Jagaba ní kò sí tíjọ Biafra mọ́ kò sí tíjọ Yorùbá nation mọ́ lẹ́yìn ìgbà tí ẹ̀yin Yorùbá World Congress ẹ̀sùn mọ́ fi Yorùbá World Congress ẹ̀yin lè kọ́kọ́ lọ endorse lẹ́fí Yorùbá nation gbogbo ìyá mi tí mo jẹ fódìdí ọdún mẹ́rin ọ̀sán ọ̀sán àti òru mo bùn yín nínú ọdún yìí mo bùn yín ní 2023 ṣùgbọ́n láti 2020 wọ 2021 wọ 2022 àìsàn ọ̀sán àtòru ní gbàgbós ni mo jẹ ṣége ìyá àbágbá ṣége ojú bí máa rí o ẹ̀dẹ̀ gbé odidi àsíá Yorùbá odidi fúláàgì Yorùbá ẹ̀sìrè gbé fún Tîñúbù ẹlẹ́ẹ̀dọ́sì ẹ̀yin Yorùbá nation ẹ̀sìrè ẹ̀dọ́sì just like that ẹ wá bẹ̀rẹ̀ géèmù politics géèmù tó gbà ìjàdérí àìdí ló bá di ẹ mọ jà mọ àsọtàjẹndà ẹ mọ jà mọ àsọtàjẹndà gbogbo ti ń jáde nísìn sọ wá rí ìwọ ọmọ Yorùbá ṣebí mo wí fún ìgbà náà mo ní endorsement yín kò lè ṣe nǹkan kan Jagaba ò lè gba Yorùbá fún yín ẹ̀yin ni kẹ́ ẹ ní plan dáadáa mi ní ẹ lọ pààyàn mi ní ẹ lọ jálé onílé mi ní ẹ lọ gérí olórí ṣùgbọ́n ẹ ní plan yín lẹ̀ tí Jagaba ń bá tiẹ̀ wọlé tó bá wá jẹ́ pé ń tẹ́ ẹ fẹ́ kò ṣẹlẹ̀ yes ẹ wá bẹ̀rẹ̀ yín ní square ṣùgbọ́n yìí wá pretend ẹ wá fẹ́ plan pé bóyá tí Tîñúbù ò bá ti wọlé tíjọba tẹ́ ẹ fẹ́ tí ò bá ti wá sí dáadáa ẹ tún wá ariwo sókè ẹ fẹ́ máa fi Yorùbá nation ṣe géèmù ṣe gbọ́n tán wí Yorùbá nation UK ṣe gbọ́n mo ní subsidy Jagaba kọ́kọ́ fi subsidy ó kọ́kọ́ fi kún owó epo gbà owó epo yìí ti lé sókè ẹgbẹ́ yẹn tán náà ń tepo wọ́n ní ní Lẹ́kì 700 naira 700 naira náà ń tepo tẹ́bẹ̀ ní Yorùbá nation ó dáa ni ẹni Tîñúbù ó jẹ́ kí gbogbo ìgbà rọrùn tó bá ti débẹ̀ kò tí ì tí ì jẹ́ kó tutù rárá gẹ́gẹ́ bàbá ò tí ì jẹ́ kó tutù 700 litre 700 naira for per litre ẹlòmíì ní 600 naira ní Nàìjíríà tẹ́ ẹ̀dẹ̀ tó rówó ṣe ẹ̀sìn rówó ṣe wọ́n pẹ́ ẹ̀sìn rówó díẹ̀díẹ̀ Yorùbá nation Yorùbá nation mo sọ fún yín pé wọ́n brainwash orí yín ẹ̀yin ọmọ ẹni ìṣèdí bẹ̀rẹ̀ ká fi sí di ọmọ ẹlòmíì ẹ̀yin Ọlọ́run sáà ti bá yín ṣe ọmọ yín sáà ti wọlé nígbà táwọn ọmọ yín sáà ti wọlé kí ló tún kù tẹ́ ẹ tó ń fẹ́ kì í ṣe mọ́ ṣe ń jà dòmìnira nìyẹn kì í ṣe mọ́ ṣe máa ń jánu ẹ̀yin tí Tîñúbù bá débẹ̀ ni ó gba Yorùbá fún yín. ẹ bá wà mú mi o Tîñúbù ní Yorùbá nation Biafra nation is gone stop
subsidy is gone. Everything is gone. Ó ti tó jẹ́ ẹ bẹ́ẹ̀ bú wa ni. Mo sọ fún ìgbà náà mo ní ẹ má bú mi ẹ̀yin ẹ má ṣe tí. Ẹ má da Yorùbá rú. Ẹ má bára yín jà mọ́. Ẹ má fọ́jú ẹ mọ́. Ẹ̀yin olórí number 1, number 2, number 3. Ẹ má bára yín jà. Bí Tîñúbù wá wọlé kò lè gba Yorùbá. Kò lè gba Yorùbá nation fún yín. Ẹni shut up. Oh, Yoruba nation. Now. There is nothing now again. Èmi máa gbé bọ́ọ̀sì ti forí sọ́ọ̀kì. Ẹ má bínú yẹ̀yẹ̀ ní dùn yẹn. Èmi kàn ní kí wọ́n sọ fún yín pé ẹgbọ́n tí Tîñúbù wí wọ́n ní Yoruba nation, Biafra nation. Wọ́n ní it's gone.